Ajimangongo Ugwe Anupadane Lima Yamegwe Oguwe Jeje Soye Ajimangongo
muboria piage shuko sepato tuario sabo yona kana dagena ina social club na obosaye social club Lagos base ina daji Mrs. Judy Babulu Okechukwu speaker of the club Obulu ina sọ̀rọ̀ pípa èjì pọ̀pá àwọn tààrẹ oge mẹ́ra o ẹ̀dá tààrẹ oúnjẹ mẹ́sàn o ẹjọ́ kí iye náà ní ọ pé kárí jí pèsè ní ọjọ́ omi ògbólé wáyé sàbọ̀tẹ̀ o ìsọjà kẹlẹ̀ jẹ́ wá tàbó o. ne muboria ruwa ne muboria piage shuko sepato tuario sabo yona Ìdájàjí Fatima Igasa speaker of the club Ìdájàjí Flora Ọ̀wọ́bù ọlọ́pàá Mrs. Rosemary Irabọ ẹjọ́ mọ̀wádó. Elemu gbọ́wọ́ yàrúgba o dáwọ́ mú gbọ́rì ọ̀bíà rẹ̀ ṣùgbọ́ ọ̀nà sẹ́dí màrà tó tó àjà o ó sẹ́ra wò yàtọ̀ o. ne muboria ruwa ne muboria piage shuko sepato tuario sabo yona Ìdájàjí Mrs. Josephine Ọ̀dẹ́àsẹ̀ Ẹgbẹ̀fúwàrẹ́ Ìdáyàjí Mrs. Edina Ayirame yóò ọ̀báwé agẹ́dọ̀rọ̀ lẹ́gbẹ̀dẹ̀ ìdá sọ̀rọ̀ pínkà ìjì pọ̀pá ìmọ̀tò ọ̀gáyà sàbọ̀dà o mọ̀tò sàgbà gíga múnìkẹ́ o ẹ jẹ́ kí ìjẹ̀ náà ní a ayédèrè lẹ́sàbọ̀dà wa gbọ́ pínkà ìjì pẹ̀sẹ̀ yẹn jẹ́ orí ògbèrè wáyé sàbọ̀dà o. ne muboria ruwa ne muboria piage shuko sepato tuario sabo yona Iná sojú chifira bọ̀ chifira bọ̀ bẹ́ẹ̀sì lẹ́gọ̀sì o kò bá tẹ̀mí kékeré bọ̀ ẹni mẹ́gbọ́n òun àgbọ̀ o èlé mú gbọ́wọ́ rí arúgbó èlé bá mú gbọ́dọ̀ bí àgbè ṣùgbọ́ ọ̀nà sẹ́ni gbọ́dọ̀ tó tù àjà o ó sẹ́lẹ̀ wo ìyá àgbọ̀ o. ne muboria ruwa Ẹ̀jìnà Mọ́ṣẹ́ muboria piage shuko Bẹ́ẹ̀sì Lagos sabo tuario Òbúrú. sabo yona ọpẹ́ kò mi yẹ mẹ́nu kún bíẹ́.
sokobia owiye yanu na warare amamabia agito wiye bia owiye yanu na warare owiye menu fobia owiye yanu na warare amamabia agito wiye bia owiye yanu na warare Jina nojo dina arago jina nojo dina Jina noje dina arama jina noje dina Arama so chief priest of Iduwebo Irua Dr. Navid Ogumewa Jina nojo dina arago jina nojo dina Jina noje dina arama jina noje dina Awa
0 by Bishop Joshua.
Sadebe, Iyayi, Dubai Fubem, Bẹ́ẹ̀ yẹn náà bọ̀ sí Do George, ẹ̀ka ọmọ wa tó. Olólólélé wa, olólólélé wa, olólólélé wa, olólólélé wa. Lagos, ọlọ́gbàdà, òru ẹ̀rọ lọ́gbà rẹ̀. Olólólélé wa, olólólélé wa, olólólélé wa.
transport